bá wa fàgbàgbà nígbà tí Ọ̀rúnmìlà ń bọ̀ wá sílé ayé àwọn ọ̀tá wọ́n láwọn máa pa Ọ̀rúnmìlà wọ́n ní kò ní rí bá ti ṣe kò ní rọ́nà gbọ́gbà Ọ̀rúnmìlà ó lanu kó tó orin àwọn bọ́ sí lẹ́nu ó ní mo múra mo mú jẹ mo múra mo mú jẹ mo múra ńlá fàrò ǹgé o ṣe ilé ẹ̀fà mi mọ́ra àjẹ́ ilé ẹ̀fà mi mọ́ra bóbìnrin bá rò ká àfà máa bẹ olóbi gbẹ̀yìn túká fẹ́mi gbìmọ̀ràn wa óbí gbẹ̀yìn túká ò fẹ́mi gbìmọ̀ràn wa bẹ́yìn bá forí sọlẹ̀ àtúkáyọ́gbá o ìjẹ́ rere la wá ṣe a ò ní ṣe ká rere bá wá di ìbí ìpàdé lọ́hùn-ún mọ́ ojú wẹ́rẹ́wẹ́ ní ṣe ni wọ́n lédè lára adé fún ẹjì tí ń ṣe wẹ́rẹ́ lédè lára wọ́n níwèé ẹjì kí ló ṣe máa jẹ́ olójú gbogbo ẹjì gbọ̀nà ẹjì pa gbogbo ibi ìjẹ́ lẹ́nìí àrùbà àjùbà fáwọn ìbílẹ̀ àti bẹ̀ kí bàbá wa kábíyèsí ọlọ́fin àdìmúlà Ọọ̀ni Adéyẹyè Babátúndé Àkàndé Ògúnwùsì ẹ̀gbẹ́gbẹ́ ẹjẹ́ sọ pé kábíyèsí. Bẹ́ẹ̀ náà a kí ìyá wa Olori Fọláṣadé Ashley Ògúnwùsì ẹjẹ́ sọ pé kábíyèsí. Ẹ káàbọ̀ sáàrin wa Olori ẹkú ọjọ́ bíi tẹ́ ẹ ṣe ọ̀bọ̀bá là á bókè kókókó là á bókúta irú ọkùnrin wọn ń pa mẹ́ta nǹkan kò ní í ṣe yín ẹ máa gbé olúyẹyẹ ntìyẹ ẹ máa gbé olúyẹyẹ ntìyẹ ẹ máa gbé títí tí bí ọmọ orúkọ